ọmọ Yorùbá gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò Oshiomole bàbá ti sọ̀rọ̀ àwọn tó ní Sunday Igboho àti dírámà àwọn tó ní rìhásà ló ń ṣe àwọn tó lérè ní Sunday Igboho ń ṣe gbangba ti dẹkùn o kedere ti bẹ̀ wò bí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tí kò bá sọ̀rọ̀ síta Oshiomole ò ní wá sọ fún wa àwọn tó ń wa gold ní Nàìjíríà ń tó ń torí ẹ̀ ń wa gold àwọn tó ń ṣe illegal mining wọn ò ní jẹ́ ká gbọ́ tọ́mọ Adéyẹmọ ò bá lọ sínú igbó látara àwọn ọmọ tí wọ́n kidnap tó gbé ọmọ Adéyẹmọ lọ tó fi lọ rí ohun tí wọ́n rí nínú igbó tí ọmọ Adéyẹmọ ò sì tí ì sọ kankan síta ní mọ bó ṣe ń lọ gbogbo wọn ni wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ látijọ́ yìí o wọ́n dákẹ́ wọ́n pin rọ́rọ́ Nàìjíríà ìlú mi ìlú Nàìjíríà tí ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá ṣẹlẹ̀ ṣe mọ̀ pé ọmọ Adéyẹmọ ò ní wọnú igbó Old Ọ̀yọ́ ọmọ Adéyẹmọ ò ní mọ̀ pé nǹkan tó tó yẹn ó ń ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn wọ́n mọ̀ pé wọ́n ń ṣe mining ní Ìbàdàn ṣùgbọ́n wọn mọ̀ pé nǹkan tó tó yẹn ni nígbà tí wọ́n fi wọnú igbó mining ṣe mọ̀ pé pẹ̀yẹn ni Ṣèyí Mákindé declare curfew nígbà táwọn ọmọ Adéyẹmọ lọ tó dé Mr Wisdom kọ́ ló ń ṣe dáadáa fún wọn wọ́n bọ́ síta wọ́n wá tàn mọ́lẹ̀ fún wa pé ẹ̀yin èèyàn ẹbí Ṣèyí Mákindé léèrè pé kí ló dé tó declare curfew wọ́n tún wá tẹ̀síwájú wọ́n tún bá wa tàn mọ́lẹ̀ sí wípé nínú Old Ọ̀yọ́ park yìí wọ́n ṣe mining bẹ́ẹ̀ tí kì í ṣe mining kékeré ṣé gbogbo àwọn sẹ́nítọ̀ Nàìjíríà fẹ́ làwọn mọ̀ wípé nǹkan tó tó yẹn ṣẹlẹ̀ Nàìjíríà nígbà yẹn wọ́n tún wá tẹ̀síwájú wọ́n ní mining tí wọ́n ń ṣe kì í ṣe mining lásán wọ́n lọ ń ṣe mining yẹn àwọn òyìnbó ló wá òun ni gbogbo kọ́ńtà tá a máa ń rí tó máa fi wá já wọn lẹ̀ yẹn wọ́n máa wá fi kó gold wọ́n máa wá fi kó àwọn ohun àlùmọ́nì ilẹ̀ wa tó bá rí wọ́n wá kó bọ̀ fún wọn ìbọn yẹn làwọn wá fi ń kidnap làwọn fi ń gbowó ransom làwọn fi ń ṣe títí wọn. Gàmbàrí ò mọ bí tó máa ta gold sí Gàmbàrí ò mọ bó ṣe máa ṣe gold àwọn olórí wọn wọ̀nyí ni wọ́n bá wọn ṣe kò kárí àlùwalẹ̀ àwọn ni wọ́n bá wọn tà ṣé tí Sunday Igboho bá wá sọ̀rọ̀ because ẹ̀yin èèyàn Yorùbá ẹ̀rù yín tó bà nígbà tí wọ́n lọ tí wọ́n dé tí wọ́n sọ̀rọ̀ igbó yìí Old Ọ̀yọ́ park yìí bàbá Kéwú Gbàgòdì náà bọ́ síta bàbá yẹn náà tó mọ́lẹ̀ bàbá yẹn náà rojọ́ ilẹ̀kùn àmúṣe ni láàánú wípé àwọn ọmọ Yorùbá tí wọ́n ti kún fún iyè ríra láwọn tí Bíbélì tọ́ka sí wípé wọ́n kún fún iyè ríra wọ́n bẹ̀rẹ̀ sí ní tako journey yẹn wọ́n tako movement yẹn wọ́n ní irọ́ ni story ni ó fẹ́ gbẹ star ni ó tiẹ̀ tó ibi tó yẹ ká ti bá ọgbọ́n tó jẹ́ wípé láti ìbẹ̀rẹ̀ dópin òmùgọ̀ la bá níbẹ̀ wọ́n ló lọ sínú igbó gbé kámẹ́rà dání nísìn bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ní àwùsùn sìn ohun tí wọ́n ń dìbẹ́tì lé lórí nìyẹn ọ̀rọ̀ góòdì tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ góòdì tí wọ́n kó ní ilẹ̀ Yorùbá òun ló wá di nǹkan tó wá sọ di anthem nínú àwùsùn sì tó wá ń sọ bí ọmọ Adéyẹmọ àti Mr Wisdom bí wọ́n ṣe yànnàná ẹ̀ fún wa wípé wọ́n ń ṣe mining yìí o wọ́n dẹ̀ fi ń kó irinṣẹ́ burúkú fún àwọn Fúlàní wọ̀nyí bẹ́ẹ̀ náà mà lọ́ ṣe gbé kalẹ̀ nínú áùsì o ṣe rí wípé ọmọ Adéyẹmọ ṣe bẹ́bẹ́ o ṣe rí pé Sunday Igboho tún nǹkan ó tú ìdè ó já ìdè nílùú Nàìjíríà
ṣe rí pé Sunday Igboho gan ló yẹ ká máa pè ní mẹsáyà àti ìgbà tiwa tí Elédùmarè rán fún wa. Tí ọmọ Adéyẹmọ ò bá sọ, Sẹ́nitọ̀ Oshiomole àti gbogbo àwọn áùsì ṣé wọ́n fẹ́ làwọn ò mọ̀ pé nǹkan tó tò yẹn ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá? Ṣé tí ọmọ Adéyẹmọ ò bá sọ, ṣé wọn ò ní mọ̀ wípé yẹ káwọn gbé ìgbésẹ̀ tó lágbára lórí ẹ̀? Ṣé àwọn náà ní bọ́ síta ń sìn kọ́ wá máa sọ wípé àwọn tó wá ń kó gòdì yẹn ló ń kó bọ́ fáwọn tó ń terrorize odidi ìlú? Tí ìlú òde rí nǹkan kan ṣe sí, tí everybody dákẹ́, tí Gumi àtàwọn ìsọ̀gbí ẹ̀ tí wọ́n sọra wọn di ẹ̀rù jẹ̀jẹ̀ sínú Nàìjíríà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní terrorize odidi orílẹ̀-èdè, wọ́n ń kó dúkìá inú Nàìjíríà, ohun tó yẹ kí ìran ìlú Nàìjíríà kó fi ṣọ̀rọ̀, kó fi ṣọlá, kí Nàìjíríà di ìlú òyìnbó tí aláwọ̀ funfun àtàwọn orílẹ̀-èdè káàkiri tí wọ́n á máa sá wá fún ìrànlọ́wọ́, tí wọ́n á máa sá wá fún ìdùnnú àti ayọ̀. Gbogbo ohun tó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà kó fi dìde, kó fi jẹ́ orílẹ̀-èdè àmúyangàn, àwọn òyìnbó ìdẹ̀ wá ń kó lọ, wọ́n dẹ̀ ń kó ìbọn fún àwọn ìkọ̀kọ̀ máa fi terrorize ìlú yẹn. Wọ́n ti jòkó, wọ́n ti gbá rìsáàsì wípé nínú ìlú tí gòdì ohun àlùmọ́nì tó pọ̀ sí jù, Nigeria is one of them. Nigeria jẹ́ ìkan nínú wọn. Ìlú tó kún fún ọ̀pọ̀lọpọ̀ gòdì, ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère, ọ̀pọ̀lọpọ̀ ohun tó dáa. Nigeria jẹ́ ìkan níbẹ̀. That is why tí wọ́n ṣe fẹ́ lo àwọn Boko Haram láti máa fi ṣe iṣẹ́ burúkú, láti máa kó àwọn nǹkan àlùmọ́nì yìí, kó máa kó ìbọn fún wọn. Ẹ jẹ́ ká jọ gbọ́ ohun tó bẹ̀rẹ̀ sí ní sọ nínú áùsì o. Adam Oshiomole àtàwọn sẹ́nítọ̀ tó kù wọ́n ti gbẹnu sí máìkì lórí ọ̀rọ̀ àṣírí tọ́mọ Adéyẹmọ tú. Òun ló wá ṣe kí ni ló ń trẹ́ndì nínú House of Assembly nísìn. Àbí alágbára mélòó, olóṣèlú mélòó, spíkà mélòó? Ọmọ Adéyẹmọ ṣiṣẹ́ fún wa lu ìyàwó. Sunday Igboho gbìyànjú fún wa lu Nàìjíríà. Ẹ jẹ́ ká kí, ẹ jẹ́ ká yìn. Sọ̀rọ̀sọ̀rọ̀ mélòó, media house mélòó ló gbé, alágbára mélòó ló gbé, olóṣèlú mélòó ló gbé, ló pariwo síta wípé nǹkan báyìí ṣẹlẹ̀, nǹkan báyìí ṣẹlẹ̀, nǹkan báyìí ṣẹlẹ̀, tó fi di ohun tí wọ́n lè jókòó sínú House of Assembly káwọn sẹ́nítọ̀ dẹ̀ máa debate lé lórí, kó sì jẹ́ wípé bí ọmọ Adéyẹmọ tẹ̀yìn wèrè kan sọ wípé onírọ́ ni, tẹ̀yìn ìkà kan tí ẹ ò ní àròjinlẹ̀, tẹ ló láti drama ni ó ṣe fíìmù ni. Gbogbo ohun tó sọ ohun màá ló mà ti dálẹ̀ nínú house yìí. Ọ̀rọ̀ Sunday Igboho mà ti di wàhálà, ó mà ti di rògbòdìyàn. Òun ló mà di ohun tí gbogbo àwọn sẹ́nítọ̀ tí wọ́n dìde jókòó sí fún àìmọye hours tí wọ́n fi ń debate lé lórí, tó sì jẹ́ pé gbogbo ohun tí wọ́n sọ pátá kò yàtọ̀ sí ohun tí Sunday ọmọ Adéyẹmọ sọ, kò yàtọ̀ sí ohun tí olóyè Májẹ̀sọ́lá Ìgbòho ṣà tó ní kí Mr. Wisdom gbé síta. Mélòó àwọn àṣírí lálábẹ̀ tó wà nínú Nàìjíríà tèmi àti yóò mọ̀. Ṣé kí ṣọ́ọ̀kì yín àwọn nǹkan míì tún ṣẹlẹ̀ nínú Nàìjíríà táwọn olóṣèlú mi ò mọ̀ sí? Nínú Nàìjíríà yẹn àwọn nǹkan míì tún ṣẹlẹ̀ níbẹ̀ tí àwọn Nàìjíríà politician míì gò tún mọ̀ sí, tó jẹ́ pé àwọn yẹn náà tún wà nínú òkùnkùn tó tún wò pé can this be real? Eléyìí ṣẹlẹ̀ nílùú Ìkẹ́, báwo ló ṣe jẹ́, báwo ló ṣe ṣẹlẹ̀? A lot of things bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nínú Nàìjíríà. Kì í ṣe gbogbo àwọn olóṣèlú Nàìjíríà pátápátá ni wọ́n mọ̀ sí nǹkan burúkú tó lọ nínú Nàìjíríà. Ìmí wá out of 10% ó mọ 2%, kẹ́lẹ̀ mọ́ bí tó worst sí. Ẹ bá ń fọ́ ètò yìí. Ìmí wá out of 20 kò mọ ju 1% lọ. Ìmí ò tiẹ̀ mọ̀ kankan, òun náà kọ́ rò pé òkè o, olóṣèlú lòun náà, àwọn jọ ń jẹ́ ni, àwọn jọ ń rùtù ẹ̀ ní, àwọn fi wèrè pọ́ọ̀tì wèrè, àwọn jọ ń da gbogbo, àwọn jọ ń matrix wá Nàìjíríà ní kò dẹ̀ mọ́ pé òun mọ nádà. Inú òkùnkùn lòun náà wà. Inú òkùnkùn bírim lòun náà wà nínú Nàìjíríà yẹn náà ni o. Ẹ jẹ́ àjọ gbọ́rọ̀. Ẹ má gbàgbé láti bá mi like ẹ̀yin màmá mi, bàbá mi. Ẹ bá mi share, ojú òní tì yín mi níwá yín tì. Ọ̀rọ̀ yìí ó
ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó mórí pé o ẹni máa bá wa dọ̀rọ̀ yìí sẹ́ yóò ní sẹ́ǹsì tó mórí pé sẹ́ǹsì tó gbáski sẹ́ǹsì tó mú yes òun ló máa ní ẹni tó máa bá wa dọ̀rọ̀ yìí ó yá ẹja gbọ́rọ̀. We don't know peace in parts of the country. Shagba. And this gold go all the way through the belt all to Kaduna. And it up to, yeah, correct. And he told me that those involved in this illegal mining, they use choppers. They procure arms Shagba. exactly the same way as our militants were doing in the South. They give them arms. They use choppers to come and cut away the gold, and they take them out of this country and make billions of US dollars. And the federal government is not doing what it should be doing. I took this letter to the former president when I was national chairman of APC, and I said, call the general to give you more brief. In fact, what is happening or what subsequently happened in that part of the country was exactly what the general told me was going to happen. Because these guys have been weaponized by the illegal big men who deploy them, secure territories, and the weapon is meant to protect the Chinese and other foreigners who they actually employ to carry out the mining. And on occasion, they use the same weapon to carry out banditry, kidnapping, and all of the terrible things that are going on. Chief of Committee Chairman of Defense Staff, tell the defense I said so. And that, that with some retired military officers, army officers are involved in it. Shagba. The day we can't tell the truth, this country cannot flourish. We can't change our, when it affects our people, we are at our best. We talk strong. Some other people appear to be above the law. Nigeria will not know. Nigeria will not know peace. In parts of the country. Nigeria will not know peace. Àfi tá bá wá solution sọ̀rọ̀ tó wà lẹ̀. Ẹ bá mi share show. Oshiomole ló sọ̀rọ̀. Ẹ̀yin mama bàbá, ẹ wò gbà tí kíní tí ń ṣẹlẹ̀. Ṣé rí pé Tinubu kọ́ ló bà Nigeria jẹ́. Àwọn náà kọ́ lọ́wọ́ ń bẹ̀ ni. Ṣé rí pé Tinubu kọ́ ló gbé atrocity wá sí Nigeria. Àwọn náà kọ́ lọ́wọ́ ń bẹ̀ ni. Oshiomole nígbà táwọn wo ti wà ní ipò chairman fún APC láti ìgbà ìṣèjọba Buhari làwọn ti tender rẹ̀ síwájú pé wá ọlọ́gbẹ́ni àwọn kan ṣe legal mining àwọn tó dẹ̀ ń ṣe legal mining yìí wọ́n ń kó ìbọn fún wọn ìbọn yẹn ló fi terrorize ìlú tí wọ́n dẹ̀ wá ń fi plane copter wọ́n wá fi ru góòdì lọ ohun tó yẹ kó wúlò fún wa ní Nàìjíríà ṣe rí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí Lady K ṣọ́ra ibi tó fẹ́ gbọ́rọ̀ lọ yẹn fàbọ̀ ẹ má jẹ́ gbé lọ bí ohun tó yẹ kí n sọ síta ni torí mo mọ̀ pé gbogbo ẹ̀ láṣírí yẹn ṣì máa tú kí wá lè máa sọ fún yín pé ṣe rántí ìgbà tí mo ṣe show bàbá tí mo lọ́rọ̀ Sunday Igboho ti dá wàhálà lẹ́ o nínú House of Assembly o Oshiomole ti sọ̀rọ̀ o ṣé mi ò sọ bẹ́ẹ̀ wàhálà òun lọ́rọ̀ tí mo fẹ́ sọ bóyá kí n dẹ̀ kúkú sọ tówó máa ṣẹlẹ̀ ṣẹ́rí by the time tí Nàìjíríà bá fẹ́ dà tó bá bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀dí àwọn tó wà ní ìkíà legal mining nínú Nàìjíríà àwọn ọba yẹn forí kó ń bẹ̀ alive is Spanish àwọn ọba yẹn ní ilẹ̀ Yorùbá gbogbo wọn làṣírí wọn máa tú ṣẹ́dẹ̀ẹ́rì tákọ̀ ẹ̀sẹ̀ bọ́ yìí tó ló bá lòun ti dé kò sí yàrá ìyá bàbá lápò ẹni tó lè dì lọ́wọ́ ta ló mọ̀ pé ó máa débi tó dé àwọn tí wọ́n ṣètò tí wọ́n kó àwọn ọmọ ṣe mọ̀ pé wọ́n ti mú wọn wọ́n ti gbé fèsì wọn síta àwọn suspect mẹ́ta fèsì wọn ti wà ń ta lórí social media everything ti hàn sára yé rí báyìí ṣé wá rí by the time tí wọ́n bá máa kó àwọn ọba yín náà nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Haúsá gbogbo àwọn ọba yín tó ń gbá kílẹ̀ṣì mọ́ àwọn Fúlàní onígòdì àwọn Fúlàní onídọ́là ó máa ṣọ́ọ̀kì yín nílẹ̀ Yorùbá ẹ lọ kọ́ sílẹ̀ kẹ́ni Lady K ló tún sọ
ṣé mo pé tàwọn ọmọ yìí tí wọ́n kó wọ́n mọ̀ pé máa líìkì síbi tó líìkì sí yìí wọ́n mọ̀ pàṣírí yẹn máa tú o wọ́n mọ̀ wípé máa di tó máa di ṣọ́tá yàn lọ o ṣé mo rí pé àwọn ọmọ yẹn tí wọ́n kó òun ló jẹ́ kí májàsọ́lá wọnú gbọ́ inú gbọ́ tí májàsọ́lá wọ̀ sí májàsọ́lá dé bá mi Kọ́lá Olótù àwọn olówó kọ́ wá pariwo síta ìpẹ́tò Ìgbòho wọnú gbọ́ àìwọ́ o ṣùgbọ́n lè lọ ó bọ̀ ó wọ́ yé ni lílọ tó lọ nǹkan báyìí lórí o kó tó di pé Mr Wisdom náà wá bọ́ síta ó wá sọ̀rọ̀ pé fídíò kúnlẹ̀ ní ọwọ́ àwọn ò lè release àwọn nǹkan tó rí nínú gbóhùn yẹn kò wá sí bó ṣe máa wọ́ àwọn ìjọba Nàìjíríà tí wọn ní wọ̀dí àwọn ọba yín mọ́ o ẹ lọ kọ sílẹ̀ tó bá wù ìkẹ́ni lédíkè tó ti dá lálálálá bẹ́ẹ̀ bá ti gba Yorùbá nation lọ́la ẹ má jáwé òye lé mi lórí mi ìfẹ́ mú yọ̀ǹda àkúkù joyè ni. ọmọ padà wọ̀dí àwọn ọba mi tẹ̀yẹ̀ expect ṣé yí àwọn ọba tẹ̀yẹ̀ tẹ̀ rójú wọn níta. kábíyèsí Ọlọ́run ayọ̀ ẹni mímọ́ òfófó báláwo àwọn ọba tẹ̀yẹ̀ rí ojú wọn níta ẹ kò dédé máa gbọ́ pé ọba báyìí wọ́n kò máa dárúkọ fún yín ni ẹ wọ́n máa béèrè pé ibo nìyẹn jọba lé lórí ọba tìlú bó tún nìyẹn ṣẹ́gbẹ́ níbi tí yẹn náà tún jọba sí yẹn nínú gbó yẹn wọ́n tún wá góòdì ńbẹ wọ́n ṣe legal mining ńbẹ ó máa ṣọ́ọ̀kì yín because wọ́n ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ gbogbo ohun tí wọn ò ṣe fẹ́ ká gba Yorùbá nation àṣírí ẹ̀ ti tú àṣírí ẹ̀ ló tú yìí wọ́n ti mọ̀ pé tí Nàìjíríà bá pín nǹkan tó wà lórí ilẹ̀ oníkálukú òun ló máa ní kí ìlú oníkálukú kó lọ fi ṣọlá kó lọ fi ṣọrọ̀ kó fi jẹ́ èèyàn àwọn dẹ̀ fẹ́ máa dá gbogbo kíní yìí jẹ wọn ò fẹ́ kí ẹlòmíì kó jẹ níbẹ̀ wọ́n fẹ́ máa dá jẹ àfẹ̀mí àfàwọn nìkan ni wọ́n fẹ́ kó jẹ wọn ò fẹ́ kẹ́lòmíì wà òkè débi tó máa wà all right wọn ò fẹ́ kẹ́lòmíì mọ omi débi tó máa jẹun ṣe bẹ́ẹ̀ tí ó bá ti jẹun ní òmùmí bó lomi ti ń bọ̀ wọ́n ti mọ̀ wípé kò sí ní tí ọmọ Adéyẹmọ bá gbé àsíá Yorùbá nation sókè àti bàbá Kítóyè lálà máa lù kùtùkù máa wù ìkù gẹ́gẹ́ máa wù a lot of things ló máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ìdí nìyẹn tí àwọn tá a mọ̀ tá a lè dárúkọ wọn tí wọ́n ṣe ló ń pàdé àpòpọ̀ mọ́ ìjọba láti máa tako ìrìnàjò Yorùbá nation ṣùgbọ́n èmi mọ̀ wípé tí ó bá tó ọba mi òkè ọbẹ̀ létí gbòǹgbàròyé ògbèjà oníjà kẹrù obo oníjà gbogbo yín lè máa jẹyàn yín níṣu ẹ ní lọ láláì jìyà Bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ibi tí gbogbo yín fọkàn sí wípé bóyá àṣírí yín ti lè tú Ọlọ́run á tún wá dí àṣírí yẹn pa ayé kankan ò ní rí ibi tí ẹ̀rọ kàn sí ibẹ̀ lọ́lọ́run á ti bẹ̀rẹ̀ sí ní tú àṣírí yín ẹ wá sá kíjokíjo ẹ sá 440 ṣe lásìkò yẹn ẹnu lè di kí àtọrọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n á wọ̀dí ọba wọ́n á wọ̀dí ìjòyè àṣírí ládéládé máa tú àṣírí níjòyè máa tú ní ibi tí ẹ bá lọ yìí ó máa yà yín lẹ́nu pọ̀ wọn ara yín gan ṣe báwo láti jòkó tì lórí ní senate house yìí ṣe báwo láti jòkó tì ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sẹ́nítọ̀ yẹn wọn ò bá wọn jowó legal mining ẹ jẹ́ àsòótọ́ fúnra wa irú àwọn yẹn sínú wọn ò lè dùn sí àwọn tó ń jẹ́wọ́ legal mining tí wọ́n ń gbọ́yè òbítíbitì billions of dollars tí wọ́n kó kúrò Nàìjíríà táwọn dẹ̀ jókòó ti gòbẹ̀ta sí inú áùsì ń bẹ̀ táwọn rí ìgbín ṣẹ́rẹ́ṣẹ́rẹ́ òun ni wọ́n rí ṣàjẹ tí ẹ̀yin kan dẹ̀ jẹ ìgbín olórí rẹpàtà ìgbín odidi ènìyàn ìgbín ọ̀run wàláhì tàlá ó máa tú ara wọn láṣìírí wọ́n á tún kọjá ibi tí èmi àti yín lérò àti rí kankan ṣẹ́rí 2027 election wọ́n á fi àṣírí títú wọ́n á fi dìbò wípé jẹ́ ká tú àṣírí lágbájá ká bá títí ẹ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ èèyàn tó jẹ́ pé èèyàn báyìí ni kó má lè lọ mọ́ ẹ jẹ́ ká tú àṣírí tàmẹ̀dò kí tiẹ̀ kó bàjẹ́ káyé má lè dìbò fún mọ́ ṣé wọ́n rí bàbá wa ṣe ń tú àṣírí lágbájá tó ń tú ti tàmẹ̀dò àti lágbájá náà wá kò lábò papọ̀ àwọn náà tún wá lọ wá sí kíni
wọ́n á tún wá lọ wá fún wọn níbi tí wọn ò ti lérò ibẹ̀ lọ́ máa tún ti lọ gbé tiwọn náà jáde àwa di yam pepper skata àṣírí wa máa fly báyìí bí afẹ́fẹ́ lórí social media nílé olóṣèlú láàrin àwọn Nigeria politicians láàrin ọba láàrin ìjòyè because kò sí bó ṣe máa wọ àwọn tó ń ṣe illegal mining ní ìlú Nàìjíríà yẹn tí wọn ò ní wọ́ọ̀dí àwọn ọba sí èmi ò mọ bá tó mine o ṣùgbọ́n mo mọ̀ pé máa wọ́ọ̀dí wọn sí wọn ò lè escape ẹ̀ wọn ò lè escape ẹ̀ gbàgbé ẹ̀ àwọn ọba tó máa forí ko ọ̀pọ̀lọpọ̀ nu yín gan mọ̀ nínú ara yín kí ló dé ìlú òtùbà ìlú òtùṣẹ́ ara ní gbogbo ènìyàn ìṣẹ̀lẹ̀ tí ó yẹ kó máa ṣẹlẹ̀ sáwọn èèyàn ló ṣẹlẹ̀ ní Nàìjíríà bá ṣe ké tó bá ṣe pariwo tó up till now kò tí sí free treatment lọ́sípítù ní Nàìjíríà bá ṣe pariwo tó kò sí náà bá ṣe pariwo tó wọn ò tún ojú ọ̀nà ṣe bá ṣe pariwo tó gbogbo government hospital kò sí tó balance ẹ wà àwọn ọmọ oríire tó kó ṣé irú bẹ́ẹ̀dì tó yẹ kó sí àwọn ọmọ yẹn sí nìyẹn wọ́n gbé àwọn ọmọ méjì sórí bẹ́ẹ̀dì kọ̀ọ̀kan ọmọ méjì ojú òde ti Nigerian government wọ́n tún wá lórí láyà wọ́n nífọ̀ wọ́n lè kọ́nà wọ́n tún ṣe fídíò àwọn ọmọ yẹn wọ́n ò tún cover face wọn ojú òtí àwọn Nigeria politicians inú yẹn dùn ayọ̀ yẹn kú wípé ní ìlú tẹ́lẹ̀ jẹ́ olórí lé lórí wọ́n kidnap àwọn ọmọ kéékèèké ẹ̀rí wọn gbà sílẹ̀ inú yẹn dẹ̀ dùn ayọ̀ yẹn kú ẹ̀ ṣe fídíò wọ́n tẹ èèyàn méjì sí orí bẹ́ẹ̀dì ẹyọ kan bẹ́ẹ̀dì ẹlẹ́gbẹ́ kan tí ń rí báyìí kò sí private ward kò sí private hospital tó gbá ski tí Nigerian government lè ṣe kíni tó lè wá àwọn ọmọ yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ yẹn bá ṣe sọ̀rọ̀ yìí kò sí tó ń gba treatment mọ́ nínú wọn láwọn ọmọ tó lò close to 2 months nínú gbóhùn mọ́lẹ̀ abẹ́mọ̀ pé gbóhùn mọ́lẹ̀ ní gbogbo Boko Haram mọ̀ pé gbóhùn mọ́lẹ̀ ní gbogbo Boko Haram àwọn ọmọ tó lò close to 2 months nínú gbó ayé ìgbóhùn mọ́lẹ̀ ìmí inú wọn wà mẹ́sì kò gba treatment mọ́ wọ́n ti hand over wọn fún ìyá wọn wọ́n ti fi wọ́n gba star kọ́ mọ̀ pé wọ́n ṣe iṣẹ́ ribiribi wọ́n kó àwọn ọmọ kéékèèké àwọn gbà wọ́n sílẹ̀ and you are not ashamed láti post video àwọn ọmọ wọn yẹn ní ìlú tó lọ́ba tó níjòyè gbogbo yín pátápátá báyìí làṣírí yín máa tú ẹ máa kóra yín síta bí ọmọjọ́ mẹ́jọ ẹ máa fẹ̀dí ara yín síta káyé máa rí ayé máa rí àwọn wo ló ń kó gòdì àwọn wo ló ń kó bọ́ wọlé ṣe báwo ló ṣí Òṣìomole sọ yìí báwo ló ṣe jẹ́ báwo ló ṣe dà bẹ́ẹ̀ kí ni ìdí ti wà tipẹ́tipẹ́ kí ló dé tẹ̀ panú ẹ̀ Òṣìomole ó dẹ̀ pẹ́ yín lóòrò ẹ̀rọ máìnì jẹ mọ́ because tẹ bá rówó máìnì jẹ mi bàbá kò ní jẹ́ gbà tí Sunday Igboho lọ tó dé tó wá sọ ohun tó ṣẹlẹ̀ lẹ máa wá sọ yẹn di gálà nínú áùsì tí gbogbo yẹn wá máa pín jẹ ẹ sọ di gálà gbogbo yín wá bú wọ̀mù níbẹ̀ ẹ wá ń pé thousands of dollars at the end of the day náà wọ́n tún fi Senator Oshiomole wọ́n tún fi wọ́n pa nínú áùsì wọ́n tún fi ṣẹlẹ́yà mo dẹ̀ wo bí Akpabio ó ṣe fi Senator Oshiomole ṣe ẹlẹ́yà ẹ̀rín dẹ̀ pa mí yes fídíò wà mí Akpabio fi Oshiomole ṣe ẹlẹ́yà wípé ó senator tó ń fẹ́ ọwọ́ pa ọmọ lẹ́sẹ̀ nínú private jet àwọn fẹ́ ṣe investigation lórí ẹ̀ Akpabio ọ̀rọ̀ yẹn ó make sense o ó ní ìtumọ̀ o ṣéṣe Akpabio náà wà ní àwọn tó wà góòdì kó má jẹ́ wípé torí Oshiomole ti ní káwọn ṣiṣẹ́ lórí wọn òun ló fà á tí Akpabio ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé bí burúkú lẹ́ ti máa bá Akpabio apààyàn tiẹ̀ bóyá yẹn ló fà á tí Akpabio wà wò wípé òkè ní ìkórìíta tó dé yìí kí Oshiomole tó continue àti máa ran ogun eyín mọ́ wípé àfikọ́ ṣe investigation àwọn tí wọ́n wá góòdì tí wọ́n ṣe gbogbo èyí ẹ jẹ́ káwa náà tètè wọ́ràn sí lẹ́sẹ̀ because kì í ṣàná kì í ṣe ní kì í ṣe 2 months ní Senator Oshiomole láti fọwọ́ pa ẹgbẹ́ last born wọn lẹ́sẹ̀ nínú private jet tó bá massage ẹsẹ̀ tó post video gbọ́ kí wọ́n dálẹ̀ ní Senate House kẹ́ máa wo báwọn people ṣe ń ṣe o kẹ́ máa wo bá ṣe operate o ó wá dì sí tí Senator Oshiomole wọ́n gbé ọ̀rọ̀ síta wípé bí olóyè Sunday Igboho ṣe sọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí àwọn tí wọ́n pa kínní láti gba president àná táwọn dẹ̀ ti tender kínní síwájú chief of army staff
wípé kí ní báyìí ṣẹlẹ̀ wọ́n wá gold wọ́n dẹ̀ ń kóbọ̀ fún wọn wọ́n dẹ̀ ń gbé travel out wáyé tó jẹ́ pé ṣètò Oshiomole tó wá bẹ̀rẹ̀ sí ní sọ ìgbà yẹn lápá bí wọ́n mọ̀ wípé yẹ káwọn dá ọ̀rọ̀ ẹsẹ̀ tí Oshiomole fi ọwọ́ pa nínú private jet ẹsẹ̀ ọmọ kékeré tó ń romance nínú private jet ìsílẹ̀ àwọn fẹ́ sí to that case pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ máa wo géèmù burúkú ẹ lọ mú Akpabio dáadáa mo fura sí Akpabio ìyẹn senate president mo fura sí àlẹ́jì o mo fura sí mo ti fà lẹ́jì sí mo fura sí Akpabio because àtìgbà tí Oshiomole tó ti fi ọwọ́ pa ọmọ kékeré sóyòyò lady yẹn pupa tó mi mẹ́wàá tó ti fọwọ́ pa lẹ́sẹ̀ báyìí tó ń bá massage ẹsẹ̀ nínú private jet kò sí sẹ́nitọ̀ kankan tó sọ̀rọ̀ nípa ẹ̀ kẹ́ máa wo géèmù o why now tí Oshiomole wá sọ̀rọ̀ nípa àwọn tó ń wa gold àwọn tó ń kóbọ̀ fún wọn àti bó ṣe gbé gold kúrò Nàìjíríà ìgbà yẹn ni sẹ́nitọ̀ Akpabio wá dáhùn wípé there is one of our senator tó ń fọwọ́ pa obìnrin lẹ́sẹ̀ nínú private jet tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun rò bí AI ni ò jẹ́ kóun sọ̀rọ̀ ṣùgbọ́n nísìn àwọn gbọ́dọ̀ see to that case irú sí wo lẹ fẹ́ sí gbogbo ẹni tó bá ti lè tàn mọ́lẹ̀ Nàìjíríà lẹ fẹ́ pa ẹ fẹ́ shut up Oshiomole pé wá arákùnrin tó bá ti fẹ́ kábẹ́ tọwọ́ bọ̀ kábẹ́ fẹ́ lójú má sọ̀rọ̀ nípa mining mọ́ má sọ̀rọ̀ nípa àwọn tó ń wa góòdì mọ́ ọmọ Yorùbá ṣe ti ráyè yín lóde how far ṣe ti rí pé nothing like one Nigeria is a problem, is a scam. Is a what? Is a scam. It's a what? It's a scam. Ẹjí ọmọ Yorùbá ìran aládé ni wá èyí tá ṣe ẹrú Fúlàní tó gẹ́ èyí tí wọ́n kó ogún ìní wa tó gẹ́ èyí tí wọ́n fi ìyà jẹ àwọn ìyá wa àwọn bàbá wa ti tó gẹ́ ní ìlú Nàìjíríà 2027 election ẹ lọ gbé ara dì kò lè lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ ẹ lọ dira ẹ lọ múra kó tó di 2027 ẹ lọ kọ sílẹ̀ because màá tún bọ́ tọ́wọ́ sọ fún yín pé ṣé mi ò sọ bẹ́ẹ̀ àwọn Fúlàní máa strike ẹ lọ kọ sílẹ̀ wọ́n máa strike tó máa ní agbára kó tó di gbẹ̀lẹ́ṣọ̀ ìran Yorùbá àníbógun lọ o àníri jù báyìí lọ àṣírí ọ̀rọ̀ gold wọ́n ti ń tu kọ́ jẹ́ ká mọ àwọn tó wà behind ẹ̀ kò possible kí Boko Haram àtòyìnbó kọ́ dédé wọlé for example irú ṣọ́ọ̀bù mi sí kọ́ dédé wọlé síbẹ̀ kọ́ dẹ̀ máa kó nǹkan tó wà ń bẹ̀ báwo ló ṣe mọ̀ pé nǹkan tó dá wà ń bí àwọn wo ló ṣe agbódegbà àwọn wo la tọ́nà wọn tó tọ́nà wọn tó fi débẹ̀ ọmọ Yorùbá gẹ́gẹ́ máa ń gan ẹ wá ra tí mò ń tà Lady K African store gbogbo lówó store ẹ wò ó mo wá fẹ́ lè polówó ọjà ni ṣẹ́tìrí owó ṣe fine ó dẹ̀ ní gèlè ìpolówó ọjà mo wá fẹ́ lè ṣe o gèlè ẹ̀ ni this is the gèlè ó fine gan ó wà pa gidi ó wà pa ó mú yes ó dẹ̀ ní 2 side pockets èèyàn tó bá lo size 12 tó bá like búbù tó fine tó tóbi ó lè lò irú èmi báyìí so I can use this ó kún lára mi dáadáa èèyàn tó bá dẹ̀ lo size 14 ṣẹ́tìrí ẹ̀yin náà lè lò ó máa kún lára yín náà ó máa fine gan lára yín èèyàn tó lo 12 14 ó lè lo aṣọ yìí ó wà pa gan gidi ó fine gan òun nìyí kò sí occasion tẹ́lẹ̀ wọ́wọ́ kò sí any party tẹ́lẹ̀ wọ aṣọ ìwọ̀ ó fine gan ẹ jẹ́ súnmọ́ kámẹ́rà òun ní ẹ wọṣọ tó dáa ẹ ra body cream kẹ́dẹ̀ jẹun tó dáa gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Lady K gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn correct food èlùbọ́ iṣu wa náà ti fẹ́ tán èlùbọ́ iṣu wa èlùbọ́ gẹ̀dẹ̀ ìyẹn tẹ̀ ti finish pátápátá ẹja pala kíká nìkan ló wà àtàwọn boneless pala tó wà nìyẹn à ń retí ọjà ní báyìí kọ́ ló ń jẹ́ kọ́ dé láyà tàlàáfíà ọjà kójú ọ̀nà ọjà kọ́nà kọ́ lọ́ bá mi ṣọdé láyà tàlàáfíà so kó tó dìgbà yẹn àwọn tó wà lẹ́ wá bá mi ra ojú òní tìyàn mo ti fi gbogbo ọwọ́ mi rajà yín lówó lọ́wọ́ ẹ má jẹ́ tọrọ jẹ o ẹ̀yin tí bá ṣe ẹ má bínú o ẹ wá bá mi rajà ẹ̀yin mọ́mì mi tí mo bá ti bú bóyá fún ìdí kan tàbí ìkejì àbẹ́yìn dádì ẹ má bínú ẹ foríjì mi ẹ fọwọ́ wọnú ẹ sọ ẹ̀ṣẹ̀ mi fún mi màá kúnlẹ̀ màá bẹ̀yìn
ẹ má bìí lẹ́wọ́ ra ohun tí mò ń ta bí o ṣakọ àwọn kan nílẹ̀ ní ké gara fi polówó níbo wúbọ mi èèyàn mélòó mo ṣiṣẹ́ owó sí lọ́wọ́ tí mo fẹ́ gara wá polówó fún ẹjọ́ ìkúnlẹ̀ mi rè ìdọ̀bálẹ̀ mi màrè o ẹ bá lọ́ọ́ ṣe máa ń kọrin yẹn ó ní orin kan tó máa ń kọ ẹ bá mi ra ohun tí mò ń ta mi rántí orin yẹn ó ṣàní dọ̀bálẹ̀ nínú so ẹjọ́ ẹ wá ra ohun táǹtà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tún skin yín ṣe ẹ̀yin náà wò mí bí mo ṣe ń glow àbí mi glow tó tẹ́ bá ní mi ò glow tó ń sìn máa ń yí pin ìyẹn ò jẹ́ big deal kò ná mi lẹ́ni tí mo fi ṣe 1 day on 2 day off yẹn máa ń yí pin ní straight no more off òun ni no filter no iná kí làṣírí ẹwà mi ọ̀dọ̀ mi bí náà ló wà ẹ wá ra àwọn nice cream ẹ wá ra àwọn body soap tó fine dáadáa tí gbogbo skin yín tó máa jáde síta gbogbo ẹ máa mọ́ dáadáa ó máa mú yes ó máa clean ẹsẹ̀ yín kò ní sí pé ẹsẹ̀ coke ojú fanta come and see my leg no more coke tẹ́lẹ̀ is coke but nísìn gbogbo is fanta àwọn bíbá yín ló kọ̀ kù díẹ̀díẹ̀ káwọn bíbá yín náà ṣe kí ni kó di fanta tó ó dẹ̀ máa dì mí ní time ni mi ní time so ẹ̀yin tẹ́ ní time jù èmi lọ àwọn nǹkan tẹ́lẹ̀ ló wà tí màá sọ fún yín tẹ́ máa lò tó dẹ̀ máa ṣe kí ni tó máa mọ́ tán but èmi ò ní time ìgbà míì gan bí tí mo bá ti wú ẹ̀ wọ́n máa ti pè mí pọ́n fẹ́ rajà ṣọ́ọ̀bù mo sáré bọ̀ nìyẹn mi ní dúró para mo ti wá para ṣọ́ọ̀bù rí tí mo gbé para sínú báyìí pé ẹni ìgbà para ó tóbi jọ́ mẹ́rin tí mo ti para sẹ́yìn ṣọ́ọ̀bù ni mo ti wá para mo fọ́lọ́ ló dá mi ṣe lẹ́rìí ibi tí mo fẹ́ràn owó dé ẹ ṣàánú mi kò easy ẹ̀yin náà mọ̀ ẹ bá mi ra ohun tí mò ń tà gbogbo ẹ̀yin tẹ́ ní Facebook gbogbo blemish ríkùsì gbogbo ẹ̀ kùsì gbogbo ẹ̀ ló máa disappear gbogbo ẹ̀yin tẹ́ ní pimples ẹ̀yin tẹ́ ní dark spots gbogbo ẹ̀ máa mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ní Facebook gbogbo ẹ̀ máa clear ó máa clear àwọ̀ yín máa ṣe kí ni ó máa tutù àsìkò oru báyìí tó ṣe yẹ pé gbogbo body máa ń burn ṣé mo burn mi ò burn tẹ́ bá fẹ́ cream olówó pọ́kú tó máa ṣiṣẹ́ gidi lára yín tí kì í ṣe àwọn fake cream ẹ pè mí Lady K this is my budget kan tí mo dẹ̀ fẹ́ lélẹ̀ ẹ má worry ẹ trust me àjọ wà fúnra wa náà ni ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ìgara lọ́mọ láti ilẹ̀ wàhálà yóò kún bíbà mo ní set of cream tó jẹ́ $350 set of cream but àwọn yẹn tẹ́ bá gbọ́ ṣáná wọlé òun làwọn yẹn ṣáná wọlé ni ẹ gbọ́dọ̀ no within 3 days kẹ́ máa ti máa jíra yóò báyìí pé skin mi máa ti ń change kò possible tẹ́ bá dẹ̀ fáwọn tó rọra bá yín pè jáde díẹ̀díẹ̀ ó wà ń bí mo láwọn nice cream tó wà pa gidi àtàwọn ọṣẹ ẹ wọ ọṣẹ Lady K tí mo sọ fún yín ó ṣàpẹ́pẹ́ soap wa ó ti fẹ́ tán òun dẹ̀ ni mò ń lò ó ti fẹ́ tán kò ń dilẹ̀ so gbẹ̀yìn mọ́mì mi ẹ̀yin dádì mi ń tẹ́ bá ti fẹ́ ẹ pè mí tó bá wá jẹ́ oúnjẹ ilẹ̀ wa ni èwo mo fẹ́ polówó fún yín ẹ jẹ́ polówó gàrí kí n polówó pando yam kí n polówó àlélùbọ̀ èlùbọ̀ iṣu tó kù just 2 pack African store yẹn ó ti empty ọjà wà lọ́nà èmi ò dẹ̀ láìkì kí máa ra àtọwọ́dá èlùbọ̀ náà mo máa ń fẹ́ direct tó yẹ pé wọ́n bá mi ra gbódò wọ́n bá mi lọ gidi so that tẹ́ bá bi mí pé Lady K ṣé èlùbọ̀ gidi lè èlùbọ̀ ẹ̀ máa ní Ọlọ́run gbọ́ èlùbọ̀ gidi ni ẹ lọ jẹ́wọ́ ìyẹn ni mo fẹ́ so ìgbà tẹ́lùbọ̀ wa bá tó dé náà ni ìgbà tó bá tó dé so ẹ̀yin mọ́mì mi ní tẹ́ bá fẹ́ wà ń bíbà oyin náà kò sí mọ́ oyin ti tán ó ti fìdí jálẹ̀ kò sí mọ́ ti tọ́ pátá kódà kémi gan fẹ́ lo oyin gan sìn báyìí kò sí so ìyẹn náà ti wà lọ́nà ṣá ó ti ń bọ̀ ẹ̀yin mọ́mì mi gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ó wà ní Lady K store ara wọn cream hot cream tí mo sọ fún yín ara wọn nìyí ṣẹ́rí cream tẹ́ ń wò eléyìí yàtọ̀ sí ó ṣàprápra o ṣẹ́rí cream tẹ́ ń wò lọ́wọ́ mi ó yàtọ̀ sí ó ṣàprápra tí mo polówó fún yín last time ó yàtọ̀ gédégbé eléyìí pẹ̀lú serum ẹ̀ náà ni ẹ máa mix ẹ̀ serum tẹ́lẹ̀ inú gò ló wà inú pálí ẹ jẹ́ kí n fi hàn yín ẹ rí i pé ó yàtọ̀ sí ó ṣàprápra ó rẹ̀ pé serum yẹn kẹyọ̀kan yes òun lélẹ̀ ó yàtọ̀ sí
Snapchat lélẹ̀ ẹ jẹ́ wo ṣáṣì ní lotion Snapchat yìí ṣá mo dá òtẹ̀ gbogbo ọjà cream náà wà lọ́nà cream wa ti fà gan. Okay. Òun ni kò sí face cream ẹ̀ mọ́ Snapchat òun lélẹ̀ Snapchat òun ni ṣẹ́rí pé ó fẹ́ jọra pẹ̀lélẹ̀ ṣẹ́rí pé ó fẹ́ jọra wọn but not the same thing iléeṣẹ́ tó kọ̀ ṣe wọ́n kọ̀ jọra ni ṣẹ́tìrì eléyìí báyìí sìn serum ẹ̀ lélẹ̀ tẹ́ bá lo cream yìí ẹ̀ funfun tómi 10 pẹ̀lú serum ẹ̀ yìí serum tiẹ̀ lélẹ̀ ṣẹ́tìrì pé ó yàtọ̀ tọ̀ and it's very gara ó gara gan. It's one of the expensive products tí mo ní bí by full cream so ẹ̀yin tẹ́ bá nídìí wọn ẹ gbá mi láago ẹ̀yin tẹ́ bá wá fẹ́ lo cream náà tẹ́ fẹ́ funfun tí ẹ dẹ̀ ní owó púpọ̀ lọ́wọ́ cream tẹ́ máa lò wà tí ó dẹ̀ ní bá skin yín jẹ́ tí skin yín máa fine dáadáa ẹ trust me mi ní ṣègùn tó máa bá skin yín jẹ́ fún yín ìgò ní kíní kò gbọ́dọ̀ jábọ́ òun mo ṣe tọ́jú ẹ̀ sí ẹ̀yìn ọjà tí ó dẹ̀ ní ṣe kíni tí ó ní bá skin yín jẹ́ tí skin yín dẹ̀ máa wà pa dáadáa ẹ tún wọlé náà sí this one is half caste body milk òun ni ṣẹ́tírí ilé náà ti yàtọ̀ sáwọn tí mo fún yín tẹ́lẹ̀ so we have a lot of products here Amos White lélẹ̀ ṣẹ́rí this Amos White cream tẹ́ bá lò mo ní ti tèèyàn pupa mo ní ti chocolate colour ẹ̀yin tẹ́ bá jẹ́ chocolate colour tẹ́ kàn fẹ́ maintain chocolate yín ẹ wá lò báyìí òun àti serum ẹ̀rẹ̀ the tube and the syrup you can mix the two together ẹ dẹ̀ lè ṣe ní ìṣe tó yẹ pé you use the oil ní alẹ́ ẹ lo ilé ẹ lò ní ọ̀sán ẹ dẹ̀ lè mix it together ẹ ní àárọ̀ jàre ẹ lè mix it together kẹ́ máa lò papọ̀ ó wà pagan gidi Amos White ẹ máa funfun wá ni àwọn eléyìí yàtọ̀ sí gbẹ́gbẹ́ cream àwọn correct cream yẹn bákan náà a ní malato cream náà ìyẹn náà wà ginger herbs náà ìyẹn náà wà bí so gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ó wà ní Lebike African store ginger ni òun náà ti fẹ́ tán ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ìdè náà ni is about to finish bákan náà so ẹ̀yin tẹ́ bá nídìí gbogbo ní ṣe ni ó máa bá yín flush gbogbo system yín ẹ̀yin tẹ́ bá ní diabetes tẹ́ ẹ̀ ní oògùn diabetes tẹ́ lè lò ẹ máa mu ginger tẹ́ bá ti mu ṣíbí 2 láàárọ̀ ṣíbí 2 lálẹ́ kẹ́ mu warm water sí warm water yìí ló máa fi flush gbogbo system yín ṣíbí 2 láàárọ̀ ṣíbí 2 lálẹ́ pẹ̀lú warm water bó ṣe wà yóò dágan ṣe mọ́ pa lóògùn diabetes mọ́ so ẹ lè lò fún diabetes ó máa flush system yín gbogbo nǹkan tó bá wà bọ́dì yín ó máa flush ẹ̀ dànù gbogbo níṣe lòun náà kò sí nǹkan tí ò ṣiṣẹ́ fún kódà ọkùnrin tó bá máa ń tètè rẹ̀ gan tẹ́ bá máa mu ginger kò ní tètè máa rẹ̀ yín ẹ̀yin tètè máa ń ròyìn tẹ́ bá ti mu ginger kò ní tètè ẹ̀yin ò ní ròyìn débi tó máa tètè máa rẹ̀ yín so gba àwọn kinní yẹn ó help gan ẹ̀yin tẹ́ bá dẹ̀ need àwọn ọṣẹ yàtọ̀ sáwọn ọṣẹ onípípò ẹ need àwọn tap soap báyìí àwọn soap tó jẹ́ pé ẹ lè lò tó máa fún yín ní kọ́lọ̀ tó máa funfun ju kọ́lọ̀ mi lọ òun nìyí ẹ máa funfun gan bó ṣe wà yìí ó ní code tẹ́lẹ̀ fi scan ẹ̀ láti fi mọ̀ bóyá original ni àbí kì í ṣe original ẹni tí tẹ́ bá fẹ́ ra ẹ jẹ́ má lọ ra fake o kó bá dàbí èèyàn kan tó yẹ pé ó ti lọ ra fake cream tọ́wọ́ ẹ̀ṣẹ̀ wá padà wá bá mi ẹ má lọ ra fake cream ẹ má lọ ra ọ̀pọ̀ ṣẹ́rí kò sí àwọn cream tó wà tánsì tí wọ́n ṣayédèrú ẹ̀ kò sí so ẹ má lọ ra fake cream tẹ́ bá dẹ̀ di papaya soap náà shower body wash ẹ̀ náà wà gbogbo wọn ló wà níbí báyìí tẹ́ bá dẹ̀ ní di new light òun ní new light soap òun lélẹ̀ òun náà wà pa gan ó ń ṣiṣẹ́ fún kéèyàn pupa náà ni mo ní àwọn soap yẹn bẹ́ẹ̀ ní oríṣiríṣi bákan náà àwọn túùbù náà dẹ̀ wà ní ọlọ́kan òjọ̀kan gbogbo níṣe wa náà ti fẹ́ tán àwọn face ṣáàlì tẹ́lẹ̀ lò lálẹ́ tó máa bá yín clear gbogbo face burn alalẹ́ lẹ máa kù ẹ máa glow ni
funfun yẹn yẹn wá jáde síta, skin yẹn wá ṣe kí ni, á bright dáadáa, ó wà available. So anything tẹ́ bá ti fẹ́ ẹ pè mí, bó dẹ̀ jẹ́ àwọn aṣọ náà ni, bó jẹ́ àwọn búbù báyìí ni, ó wà available. Bó dẹ̀ jẹ́ àwọn àǹkárá ni, àwọn oríṣi mi gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago, mi ò ní wá yín tì, ojú ò ní tì yín. Ẹ má wá gbàgbé láti bá mi subscribe, kẹ́ bá mi like. Kódà kẹ́ fẹ́ mú pakuru mọ́, ó wà available. Jẹ́ kọ́ mọ̀, ó wà available. Gbogbo nǹkan títí dórí sóbò. Ẹ̀yin tẹ́ bá nídìí sóbò, sóbò náà dáa, òun náà máa ń flush gbogbo system, but ẹ ní fẹ́ ní ti sí, ẹ máa ṣe lásán, ẹ lọ Google ẹ̀, kẹ́ lọ wo iṣẹ́ tó ń ṣe. Ó dáa kéèyàn máa mú, ẹ má dúró dìgbà táìsàn bá ṣe yín kẹ́ tó tọ́jú ara yín. Ẹ máa prevent ara yín sílẹ̀ kí àìsàn kó má ráyè wọlé sí àgọ́ ara yín. That is how I do things. Ẹ prevent ara yín sílẹ̀ kí àìsàn kankan kó má ráyè wọlé sí àgọ́ ara yín. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí sóbò náà, kò sí country tí mi lè send ẹ̀ sí yàtọ̀ sáwọn country tó bad for now. Kò dẹ̀ sí nǹkan méjì tó jẹ́ kó band àwọn country kan bíi kéèyàn gbé nǹkan ránṣẹ́ síbẹ̀ kó tún ṣẹ̀ṣẹ̀ máa request fún owó lọ́wọ́ ẹni tó yí ó fẹ́ gbà nǹkan. So àwọn Canada Post ti band 12 country ni wọ́n band for now pé àwọn ò gbẹ́rù lọ síbẹ̀, wọ́n ti fojú àwọn customer àwọn máa bó. So yàtọ̀ sí àwọn yẹn, àwọn any country tó bá kù tẹ́ bá wà máa bá yín send ẹ̀ wá dẹ̀ gbé wá fún yín successful nílé yín láì ní gba owó kankan ní ọwọ́ yín. Ẹ̀yẹn ṣáà ti sanwó fèmí bí báyìí. So bó ṣe jẹ́ ni ẹ̀yin tẹ́ bá dé wà l'Amẹ́ríkà, gbogbo nǹkan tẹ́ bá rà lọ́wọ́ mi ẹ ní sanwó shipping, ẹ̀yin tẹ́ bá wà l'Amẹ́ríkà ẹ ní sanwó shipping. So bó ṣe jẹ́ ni ẹ̀yin tí Lady K bá wá ṣe ẹ jẹ́ ṣàánú mi, kò síbi tẹ́ fẹ́ tì mí sí o. Èmi mọ̀ pé mi ò ṣe anybody o, ṣùgbọ́n èèyàn kì í rìn láyè kó rí ẹ̀ kó má mi. Àìbá mọ̀ ẹ̀yin tí mo bá ṣe ẹ má bínú sí mi, ẹ yọ́nú sí mi, ẹ forí jì mí, ẹ pè mí kẹ́ sọ fún mi ṣẹ̀mí bí ẹ lògùn ìyá àtàwọn ọmọ, because ẹ̀yin ṣọ̀rẹ́ mi ìyá àti bàbá lè jẹ́ sí mi. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ẹ bá mi subscribe sí YouTube channel mi, kẹ́dẹ̀ bá mi tan notification bell. Ẹ má dẹ̀ gbàgbé láti wá tún skin yín ṣe. Ẹ tún skin yín ṣe kí skin yín kó ṣe kíni, kó jáde kó glow, kẹ́ look young, kẹ́ dàbí ọmọ kókó. Ṣé téèyàn bá tún àwọ̀ ṣe wàá tún young sí, ojú èèyàn máa young sí, ojú èèyàn ò ní gbó kókókókó bí ilẹ̀ Galilee láì ṣojú Lady K. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ire o.